báwo lolúgbọ́n ó ṣe jálejò ìtàn táwa mọ̀ tá a bá òrùn olúgbọ́n òrùn àrẹ̀sà òní gbogbo wa bà kìí sáà lọ ìtàn ni tẹ́ ẹ bá sì fẹ́ mọ̀ di òrùn olúgbọ́n òrùn àrẹ̀sà àwọ̀ sọ fún yín o ọ̀dà tí gbogbo ẹ̀ bá rú yín lójú tẹ́ ẹ bá ń pàtàkì tàn tẹ́ ẹ bá mọ̀ tàn nígbà táwọn ọmọ àrẹ̀sà ò lépo ní kẹ̀tẹ́ fènìṣẹ́po ní bí ara rẹ̀ ṣàdúnú wọlé òbepo ní yíyá ọmọdé lára tí wọ́n ń bọ̀ láti Ilé Ifẹ̀ ìlú wo ni wọ́n kọ́ tẹ̀dó sí tẹ́ ẹ̀ bá mọ̀ tàn ẹ lọ béèrè tàn ẹ yé pààlọ́ àsìkò ṣe é ṣe gbà tí bàbá kó jókòó kanú pálọ̀ kájọ́ ọmọ parọ́ àsìkò social media la wà nísìn bọ́ ọ bá parọ́ àwọ̀ ọjà ìlú tí wọ́n kọ́ tẹ̀dó sí ni wọ́n gbé ní Pàṣà Pàṣà yẹn àwọn bá rẹ̀ sàtì ń bẹ̀ yọ̀fẹ̀ tó márùn tí ó bá jù bẹ́ẹ̀ lọ àbí kó dé kan níbo ni Pàṣà wà tẹ́ ẹ bá ti tayọ làjú kídọ́ tẹ́ ẹ bá ń bọ̀ láti làjú ẹ̀ ọ wà láàrin ẹ̀ làjú ẹ̀ sí ìlú kan tí wọ́n ń pè lóṣù àárín bẹ́ẹ̀ ló wà nígbà táwọn ọmọ rẹ̀ sàkó ń bẹ́ẹ̀ ó ní wọ́n lọ tẹ̀dó sílùú tá à ń pè ní rẹ̀ ṣáájú lónìí gbogbo tá à ń sọ síra wọn yìí kìí ṣèlú tó jìnnà síra wọn rárá kìí ṣe bóyá ń dákọ bóyá lùkà bí lùkà gbogbo tá à ń sọ yìí kò jìnnà síra wọn lórí ilẹ̀ àrẹ̀sà kankan náà olúgbọ́n wà lórí ilé gbọ́n ẹ dákun ọmọ ọba ó lárẹ̀sà tó lúgbọ́n adé àṣẹ̀ǹbáyé ní bẹ lórí wọn bẹ́ẹ̀ náà ní t'Aláàfin Ọ̀yọ́ nígbà wọn ṣẹ̀wà tó sọ t'Aláàfin Ọ̀yọ́ bàbá wa Sunday Igboho Adéyẹmọ Ìgbòho Òòṣà wọ́n tún wá pàtàn wọ́n ní ládé ńládé ládé Aláàfin ọ̀ládé adé aládìkún la gbà f'Aláàfin találádìkún ọmọ Ọbàtálá ọba tàṣẹ ọba takuntakun gbogbo wa la sì fìdí rẹ̀ múlẹ̀ àti gbogbo àwọn tó ń bú Aláàfin Ọ̀yọ́ àti gbogbo ẹ̀ pé ọmọ Oòduà ó l'Ọ̀rànmíyàn t'Ọ̀rànmíyàn jẹ́ bàbá àwọn Aláàfin ọgbàdé aládìkún tọ́jáde ṣẹ̀ṣẹ̀ fún ọgbà sọ́dọ̀ ọmọ ọba ni ẹ dákun adé tí bàbá ti yín dé ẹsọ bí tó ti wá ẹsọ bí tẹ́ ti gbádé wá ẹjá mọ̀ ẹ yé pàtàkì tàfọ́ olúgbọ́n ọmọ Sáàkín ẹ má jà sọ̀rọ̀ o tẹ́ ẹ bá jà sọ̀rọ̀ sẹ́ni bá ṣe rọra ń tò ọmọ yín tó lè gbà yín lẹ̀ nínú ìtàn tá a bá ń sọ̀tàn ẹ̀tún ti ń bá a jà ẹ bá fa wàhálà ẹ já máa wò ó ẹ máa sọ tí àṣírí ó fi tú àwa láwọn ọ̀rọ̀ lọ́wọ́ o tá a sọ ẹ má pààlọ́ fún wa kì í ṣe inú ìwé GF Ọdúnjọ là ń kà o kò jù bẹ́ẹ̀ lọ Àmọ̀tẹ́kùn Odò Àlèmí ní gbogbo lẹ̀kílẹ̀ ẹ má wà ká má bà wá fún yín kì í jẹ́ pé tàtà àmọ́ sọ tá àmọ́ kánú ìwé tí ọmọ nígbà táwọn ọmọ primary wa ń sọ̀rọ̀ kọ́ o bó ṣe rí làwa ń sọ Pàṣà mẹ́ńbẹ̀ mo ti lọ bàtà ń bẹ̀ mo ti lọ ṣe fídíò ní ọ̀dọ̀ wà bó ń Pàṣà tó jẹ́ pé bẹ́ẹ̀ ni rẹ̀ ṣàkọ́kọ́ wà kí wọ́n tó lọ bẹ̀ ibẹ̀ lólúgbẹ́ gádé sí kólúgbó tó máa lọ lé gbọ́n ẹ dákun ẹ má dá wàhálà alẹ́ o ẹ̀rọ a máa jẹjá yọ a máa bá lọ báwọn ẹ má jà béèrè ní tí ó yẹ ká béèrè ìtàn bẹ́ẹ̀